wa ọmọ ìyá kan náà ni wá àti markazi ní àti àdàbíyà ní àwọn ìdàdàlìkà àti dárúbì kìtàbì ní o àti gbogbo ẹ̀yẹ́yẹ́ ọmọ ìyá. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. 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 هذا أخي قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. Ọlọ́run ní jàre sú o, Ọlọ́run ní jàre sú o, Ọlọ́run ní jàre sú o. Ọmọ ìyá kan náà gbogbo wa, ọmọ ìyá kan náà ni wá àti markazi ní àti àdàbíyà ní àwọn ìdàdàlìkà àti dárúbì kìtàbì ní o àti gbogbo ẹ̀yẹ́yẹ́ ọmọ ìyá kẹlẹ́ àti àwọn àtùmọ̀rá àtàgbáríjì lọ́wọ́ gbogbo ayẹyẹ gbogbo ìtẹ́rí tó tí Sátánì gbé wá hùn ó ti bá fẹ́fẹ́ gbà lọ àti pọfẹsọ gbogbo ẹni ká ó ti bá fẹ́fẹ́ gbà lọ Ọlọ́run ní jẹ́ ká wá kásẹ́yìn mọ́ ọlá Al-Qur'ani ìtàwọn bàbá ńlá wa tí wọ́n gbé kalẹ̀ òun náà ní ká máa gbárùkù ti Al-Qur'ani ká gbárùkù ti súnà náà Muhammad ká má jẹ́ kí tẹ̀sùbọ́ ọ̀bọ àbí bẹ́ẹ̀ kọ́ ni èyí tí gbogbo àjọ ṣe náà ká protect ẹbí wa kọ́ mọ́ bàjẹ́ ká protect ìlú wa Sátánì ò ní wọ̀ lọ́rin láíláí Ṣètán kò ní wọ̀ lọ́rin láíláí ọlá àfá sàláàtì ọlá àfá sàláàtì ọlá àfá sàláàtì ọlá àfá sàláàtì náà ọlá Al-Qur'ani Sátánì ò ní wọnú lọ́rin o Sátánì ò ní wọnú gbẹ̀yìn àgbọ̀rọ̀ dùn kò sí nǹkan kan láàrin pẹ̀lú àfá Nasiru kò sí nǹkan kan láàrin pẹ̀lú Professor Hamza gbogbo ẹ ti lọ ó ti bá fẹ́fẹ́ gbà lọ a ti parí rẹ̀ dàpọ̀ ẹja gbàgbé gbogbo ẹ̀ tó lọ náà ẹ má tún wú nǹkan kan mí lẹ̀ mọ́ Ọlọ́run ní fi wá ṣe irinṣẹ́ ìbànújẹ́ ẹ dákun ọmọ ìyá ni gbogbo wa ẹja fèrè jìnra wa kò sẹ́ni tí ẹ ṣe mistake èmi náà ṣe mistake àwọn èèyàn náà ṣe mistake wádọ̀ tèmi náà ẹja fèrè jìnra wa ẹ dákun tọrọ lọ ẹ dákun tọrọ gbọ́ntó kákun bá ń ṣe ẹ dákun ẹ pátì àsọtẹ̀ agbémájà kan ò ṣe kí ni kò sí ajàmọ́tàn ni kèfèrí ajàmọ́tàn ni fásìkì ẹ dákun tọrọ lọ́hùn Darul Ulum Darul Kitab Markazul àti bàbá wa ní Mọ́sígbà gbogbo ẹyọ kan náà ni wá Ìlọrin bẹ̀rẹ̀ sí máa dùn padà nù ọmọ ìyá ni wá gbogbo àwọn bàbá yìí náà làáfà gbogbo wa ọlọmọsà bá wa kẹ́ wọn o ọlọmọsà bá wa gẹ̀ wọn ọlọmọsà bá wa kẹ́ wọn o ọlọmọsà bá wa gẹ̀ wọn o ọlọmọsà bá wa kẹ́ wọn o mọsà bá wa gẹ̀ wọn o wasaqama rabi'ahum sha'abi burrida ديما من الملك الكريم الأجود وسراطها الجرم عن ثرواتهم عفو المفضل المتجمد كل الله كفو gbogbo wọn lọ́mọ́sá bá fi kẹ́ wọn. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bàbá wa ń lè sàláàtì kún ṣàdúrà fún wa. ẹ̀tọ́lọ̀ gbèdìdì láàrin wa wọn lọ kó bá ṣòro ẹ̀rọ wọn sáwàlá ayé pé ìpìlẹ̀ gbogbo wa látòkè délẹ̀ ọmọ ìyá kan náà ni wá lájọ tàbí ló máa bọ̀ fọwọ́ aṣọ́bọ̀ káàdì ọlọ́run níjọba jẹ́ láyéláyé àmín àmín ọlọ́run níjọba jẹ́ láyéláyé bá ń kàwọn àgbàlagbà olóṣùn wa níbi tàdé ọlọ́run yà kó lára yìí àmín 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 ibi tí wọ́n wá gólẹ̀ sí ọlábọ̀ ọlọ́la onígbàkejì ọlọ́run àdébí bá táwọn náà bá ṣe tọ́ pẹ́ táwọn bá níbi ọlọ́run ò ṣe àwọn bá níbi ọlọ́run ò ṣe ó tún máa ṣe lọ lẹ́yìn ọlọ́run níwájú ọlọ́run táwọn sódà ọlọ́mọdé wọn bàjẹ́ tọ́lọ̀ ṣe fún alórílẹ̀ ọlọ́mọdé orí tẹ́lùmí. Àmín 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 àmín. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين. آفكم الله. جزاكم الله خير. جزاكم الله خير. جزاكم الله خير. بارك الله فيك. بارك الله فيك. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.